ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين आजकल हम हज़रत उमर रज़ियल्लाहु अन्हु Bismillahirrahmanirrahim. Òzòrò sọ pé ní àwọn àsìkò yìí ọ̀rọ̀ nípa Hazrat Umar bin Khattab radiyallahu ta'ala anhu òun ni ó ń lọ tí a sì ń sọ nípa àwọn ogun eléyìí tí ó wáyé nígbà ìgbésí ayé wọn. Nípa rẹ̀ náà ni màá sọ̀rọ̀ ní ìní ní ogun Wahib eléyìí tí ó wáyé ní ọdún kẹtàlá hijira. Àwọn kan sì sọ pé ọdún kẹrìndínlógún hijira ni ní ogun Jisr, ìyẹn ogun afárá eléyìí tí mo ti sọ ní ìṣáájú. Nígbà tí àwọn mùsùlùmí padà rí ìborí ni Hazrat Umar ránṣẹ́ sí Hazrat Musanna láti pe Qasid láti pe Hazrat Musanna wá. Lára bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n sọ fún àwọn ọmọ ogun wọn pé ibikíbi tí wọ́n bá dé kí wọ́n wà níbẹ̀ títí tí àwọn alátìlẹ́yìn yóò ṣe dọ́dọ̀ wọn. Látàrí ìjákulẹ̀ eléyìí tí ó wáyé nígbà ogun afárá eléyìí mú ìrẹ̀wẹ̀sì bá Hazrat Umar eléyìí tí wọ́n fi àwọn èrò ránṣẹ́ sí àwọn ilẹ̀ Lárúbáwá láti fún wọn ní ìwúrí. Lára bẹ́ẹ̀ wọ́n fún àwọn ìletò kọ̀ọ̀kan ní ìwúrí láti kópa nínú wọn. Ọ̀nà ni àwọn ìran mìíràn náà wà tí wọ́n jẹ́ Kìrìsìtẹ́nì pẹ̀lú tí wọ́n ṣetán láti kópa. Lára bẹ́ẹ̀ Hazrat Umar rán àwọn ọmọ ogun kan lọ sí ilẹ̀ Iraq tí Hazrat Musanna tí àwọn náà sì wọ́n tẹ̀dó sí ilẹ̀ tó wà ní tòsí ilẹ̀ Iraq ọ̀hún. Nígbà tí ìró dọ́dọ̀ Rostam báyìí ni ó ṣe gbé àwọn ọmọ ogun kan dìde láti lọ kojú àwọn mùsùlùmí ní ilẹ̀ Hira. Ó jẹ́ ilẹ̀ kan eléyìí tí ó jẹ́ ibùsọ̀ mẹ́ta sí ilẹ̀ Kufa. Ó ní ìlú ọ̀hún wà. Báyìí ni ó ní ìletò kan tí ó súnmọ́ bẹ́ẹ̀ eléyìí tí ó jẹ́ Buhaib, tí Buhaib jẹ́ odò eléyìí tí ó ń jáde láti ibi odò Euphrates. Ibẹ̀ ni àwọn ikọ̀ méjèèjì ti kojú ara wọn. Ogun yìí wáyé ní oṣù Ramadan. Wọ́n sọ pé ṣé ẹ̀yin ni ẹ ò gba orí afárá wá ni àbí àwa ni ká wá. Ní báyìí wọ́n sọ pé ẹ̀yin ni kí ẹ gba orí afárá wá nítorí pé ogun tí ó kọjá lọ àwọn mùsùlùmí ni wọ́n gba orí afárá lọ síbẹ̀. Lára bẹ́ẹ̀ wọ́n lo òye ní àsìkò yìí pé ẹ̀yin ni kí ẹ gborí afárá wá létò yìí. Báyìí ni Hazrat Musanna ṣe tó poro àwọn ọmọ ogun wọn. Wọ́n pín wọn sí ikọ̀ kọ̀ọ̀kan tí wọ́n sì yan adarí akọgun kọ̀ọ̀kan dé ìṣáájú wọn tí wọ́n fi wọ́n sí orí ẹṣin eléyìí tí ó wà níwájú láti wà ní ètò lẹ́sẹẹsẹ tí oníkálukú gba ètò àti ìlànà tí wọn yóò sì lọ sí ojú ogun ní àsìkò náà, tí wọ́n sì fún wọn ní ìwúrí pẹ̀lú àwọn ọ̀rọ̀ eléyìí tí ó dúró ṣinṣin tó fi ìdúró ṣinṣin sí wọn lọ́kàn yìí pé ní báyìí mo wòye pé àwọn Lárúbáwá ò ní ìkó ìtìjú nítorí yín. Mo fi Ọlọ́run ṣẹ̀rí ní àsìkò yìí wípé ohun kan tí ẹ nífẹ̀ẹ́ sí jù lọ
tí ènìyàn lásán nù yín nífẹ̀ẹ́ sí jùlọ òun ni nǹkan tí èmi náà nífẹ̀ẹ́ sí jùlọ. Nítorí náà mo ti wà ní ọgbọgba pẹ̀lú yín tí àwọn ọmọ ogun Islam wọ́n sì bójútó ọ̀rọ̀ akọgun ọ̀hún tí wọ́n ṣe labaik pẹ̀lú rẹ̀. èyí ṣe tí wọn ò ní ṣe bẹ́ẹ̀ nígbà ó ṣe pé gbogbo ọ̀rọ̀ tí ó bá jáde nígbà ọ̀hún eléyìí ni èyí tí ó ń fún wọn sí ọ̀nà ìṣedéédé àti ọgbọgba tí oníkálukú wọn sì ti wà ní ètò ní ẹsẹẹsẹ tí kò wá sí ohunkóhun tí ó lè fún wọn ní ìdákulẹ̀ ní àsìkò náà. Hazrat Musanna wọ́n fún àwọn ọmọ ogun ní ìtẹ̀síwájú ní ìlànà yìí pé máa ṣe takbir ní ẹ̀mẹ́ta, nítorí náà kí ẹ gbéradì tí mo bá ti ṣe ẹlẹ́ẹ̀kẹrin kí ẹ ṣe àkọlù. Hazrat Musanna ṣe nàrẹ́ takbir nígbà àkọ́kọ́. Báyìí ni àwọn ọmọ ogun Iran ṣe àkọlù lẹ́sẹ̀kẹsẹ̀ eléyìí tí àwọn ọmọ ogun mùsùlùmí náà wọ́n dìde lẹ́sẹ̀kẹsẹ̀. Báyìí ni wọ́n fi kó àwọn nìkan nínú àwọn Banu Hijil wọ́n ti dìde nígbà náà láti dojúkọ wọn. Báyìí ni ìyípadà ṣe wà nínú ètò ọmọ ogun. Hazrat Musanna fún wọn ní ìránṣẹ́ pé nǹkan tí amir ogun tí ó bá sọ fún yín òun náà ni kí ẹ tẹ̀lé. Nítorí náà ẹ má ṣe kó ìtìjú bá àwọn mùsùlùmí ní èní. Báyìí ni àwọn ọmọ ogun ọ̀hún ṣe padà sí inú ètò wọn. Lẹ́yìn náà wọ́n tẹ̀síwájú. Àwọn ènìyàn tí wọ́n sọ pé wọ́n papòdà lójú ogun ọ̀hún wọ́n jẹ́ ọ̀kẹ́ 5 tí ibẹ̀ ni adarí wọn Mehran tí ó ti kojú ikú lọ́jọ́ náà tí wọ́n sì máa ń pe ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní Yamul Ashar, nítorí pé àwọn ènìyàn wà nù wọn tí 100 bẹ́nu wọn tí ó ṣe pé oníkálukú wọn pa 10 látara bẹ́ẹ̀ wọ́n sọ fún àwọn ará Iran ṣe ìgbìyànjú láti gba orí afárá kí wọ́n lè bọ́ àbọ̀ sí ibi ààbò, ṣùgbọ́n Hazrat Musanna tọ̀ pa wọn ní àsìkò náà. kó tó di pé wọ́n gba orí afárá kọjá tán ni wọ́n ti rí wọn bọ́ sílẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì papòdà sí inú odò ní ọjọ́ náà lọ́hùn. Lẹ́yìn èyí ó ní Hazrat Musanna wọ́n máa kó ìbànújẹ́ lára eléyìí pé iṣẹ́ tí mo ṣe tọpa wọn ìbá má ti tọpa wọn. Wọ́n máa wí pé àṣìṣe ńlá ni èyí tí ó wá fún mi, nítorí pé mi ò ní nǹkan tí mo ní láti ṣe àkọlù fún àwọn ènìyàn tí wọ́n ní agbára láti ṣe àkọlù mọ́. Mi ò ní ṣe eléyìí mọ́ lọ́jọ́ iwájú. Lẹ́yìn náà bá àwọn mùsùlùmí ní sọ̀rọ̀ yìí pé ẹ má ṣe báyìí ní ọjọ́ iwájú, ẹ má ṣe tẹ̀lé ìlànà mi yìí. àṣìṣe ni mo ṣe nígbà tí àwọn ẹni ọ̀hún sá lọ tí mo tọpa wọn, kò yẹ kí n tọpa wọn ní ojú ogun yìí. Òun náà ni wọ́n fi ẹwà Islam hàn. Èyí ni ẹwà Islam ní ojú ogun yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bíi Khalid bin Halal àti òun ni wọ́n papòdà nígbà náà tí Hazrat Musanna kí ìrun janaza fún wọn. Wọ́n sì wí pé mo fi Ọlọ́run bá ṣe rí nǹkan tí ó ń fún mi ní ìwárìrì ọkàn. Òun náà ni pé àwọn ènìyàn kópa ní ojú ogun tí wọ́n sì fi ìwúrí àti ìgboyà wọn hàn tí wọ́n sì dúró ṣinṣin tí ìfòyà kankan àbí ìpayín kankan ò sì lè sí lọ́kàn wọn. Eléyìí ó wá tó ń ṣe ìdínkù fún ìbànújẹ́ mi. Òun ni pé ìjẹ́rìí ikú tí wọ́n jẹ́rìí ikú yóò jẹ́ ohun àforíjìn fún wọn nípa ẹ̀ṣẹ̀ wọn. Nípa ogun yìí bákan náà àwọn onítàn a máa sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ kan tí ó wáyé eléyìí tí ó máa ń fún àwọn obìnrin mùsùlùmí ní ìwúrí. Wọ́n sọ pé àwọn obìnrin mùsùlùmí náà àti àwọn ọmọdé wọ́n wà ní inú ìpàgọ́ níbi ogun ọ̀hún ní àsìkò kan nígbà tí àwọn ikọ̀ kan tí wọ́n ṣe àkọlù tí wọ́n sì dé ibi ìpàgọ́ àwọn mùsùlùmí. Àwọn obìnrin mùsùlùmí wòye pé bóyá àwọn alátakò ni wọ́n dé tí wọ́n sì ti fẹ́ ṣe àṣekù. Lára bẹ́ẹ̀ oníkálukú wọn dìde láti dáàbò bo àwọn ọmọ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbé òkúta láti lè bá jù sí ọ̀dọ̀ àwọn alátakò. Nígbà tí kí ó tó di pé àwọn ọmọ ogun dé tòsí wọn, ìgbà táwọn ọmọ ogun dé tòsí wọn ni wọ́n mọ̀ pé mùsùlùmí ni wọ́n. Báyìí ni wọ́n ṣe wá fi Ahmad bin Abdul Mosih òun ni ó jẹ́ adarí tó sọ nígbà náà. Ó wí pé èyí ni ìjùsílẹ̀ àwọn ọmọbìnrin tí wọ́n kópa nínú ogun fún Islam. Ìṣẹ̀lẹ̀ ń wáyé ṣùgbọ́n ó fi ipa tirẹ̀ lélẹ̀, nítorí pé ní ìṣáájú èyí àwọn ọmọ ogun Iran wọn ò kó ìjákulẹ̀ tó báyìí dí ní àkọlù àwọn Lárúbáwá. Báyìí ló fi di pé
àwọn mùsùlùmí wọ́n rí ìfẹsẹ̀múlẹ̀ tí wọ́n sì tẹ̀lé wọn títí tí wọ́n fi dé ilẹ̀ Iraq láti lọ gbá wọn mú, tí ó jẹ́ pé gbogbo ilẹ̀ kọ̀ọ̀kan ní àsìkò náà tí wọ́n ti gbà lọ́wọ́ wọn tẹ́lẹ̀ òun ni wọ́n rí mú padà, tí àwọn ará Iran tí wọ́n sì rí pé àwọn ti fìdí rẹmi wọ́n ní láti ṣẹ́rí padà. Lẹ́yìn ìborí èyí òun ni àwọn mùsùlùmí tẹ̀síwájú tí wọ́n sì tẹ̀ka oríṣiríṣi ilẹ̀ Iraq. Lẹ́yìn náà ó ní ogun ti Qadisiyya eléyìí tí ó wáyé ní ọdún 14 hijira. Qadisiyya wà ní Iraq tí ó jẹ́ ti òde òní, tí ó sì jẹ́ ibùsọ̀ 55 sí ilẹ̀ Kufa. Ní ọdún 14 ní àsìkò khilafa Hazrat Umar ó ní àwọn mùsùlùmí ní láti lọ sí ilẹ̀ Qadisiyya, tí àwọn Iran tí wọ́n ti gba ilẹ̀ àwọn mùsùlùmí nígbà náà. Nígbà tí wọ́n mọ̀ nípa eléyìí wọ́n ní Rostam àti Ferzan òun ni àwọn adarí àwọn Iran nígbà náà. Wọ́n sọ fún yín pé ẹ̀yin méjèèjì ẹ̀ ń ṣe ìyapa ẹnu láàrin ara yín, tí ẹ sì ti sọ àwọn ará Iran di ẹni tí ó lẹ. Ní báyìí ọ̀rọ̀ ti wá dé ipò wípé bí a bá fi yín lẹ̀ Iran yóò wó, nítorí pé Baghdad àti Sabah tí wọ́n jẹ́ ilẹ̀ tó tún mọ́tò sí Madian, tí ilẹ̀ wọn sì jẹ́ ilẹ̀ tó jẹ́ gbajúgbajà ní òṣùwọ̀n ibùsọ̀ 90. Bí ẹ̀yin méjèèjì bí ẹ bá panupọ̀ yálà kí a ṣe ikú pa ẹ̀yin méjèèjì ni, kí a lè bá rí ìfọ̀kànbalẹ̀, kí a lè ríbi kojú ogun. Rostam àti Ferzan wọ́n yọ Buran kúrò lórí oyè, tí wọ́n sì ṣe ètò àwọn ọmọ ogun wọn. Hazrat Musanna nígbà tí wọ́n rí eléyìí tí ó wáyé báyìí ni wọ́n fi ìró ránṣẹ́ sí Hazrat Umar, tí wọ́n sọ pé mo fi Ọlọ́run ṣẹ̀rí, ilẹ̀ Lárúbáwá máa fi ṣe ará ilẹ̀ àjèjì ní àṣẹ darí ará ilẹ̀ àjèjì. Báyìí ni wọ́n ṣe fi àwọn ènìyàn ránṣẹ́ sí àwọn ìletò kọ̀ọ̀kan, tí wọ́n sọ fún Hazrat Musanna pé kí wọ́n kúrò ní àwọn ilẹ̀ àwọn tí wọ́n jẹ́ àjèjì, kí wọ́n kúrò níbẹ̀. Ní ilẹ̀ Rọ̀bíà, àwọn ará ilẹ̀ Rọ̀bíà àti Mazal wọ́n sọ fún yín pé kí àwọn náà darapọ̀. Báyìí ni wọ́n ṣe Hazrat Umar fi ìránṣẹ́ sí àwọn oríkè mẹ́rẹ̀ẹ̀rin, tí wọ́n sọ fún wọn pé kí wọ́n kóra jọ, nítorí pé àsìkò hajj ti súnmọ́, tí Hazrat Umar sì ti jáde lọ fún hajj. Ní àsìkò hajj ó ní àwọn ẹ̀yà Lárúbáwá kọ̀ọ̀kan ti kóra jọ, tí àwọn ọmọ ogun ńlá sì ti wà ní ilẹ̀ Medina. Hazrat Umar fúnra wọn ni wọ́n darí ogun yìí, ni wọ́n adarí àwọn ọmọ ogun ọ̀hún, tí wọ́n sì fi Hazrat Ali ṣe Amir Maqam ní Medina, tí wọ́n tẹ̀síwájú, wọ́n tẹ̀dó sí ilẹ̀ Sirar. Sirar jẹ́ ìṣẹ̀lẹ̀rú kan ní ìta Medina. Báyìí ni wọ́n sọ nígbà wọn ò tí ì ṣe ìpinnu tààràtà, ṣùgbọ́n wọ́n ti mọ̀ yí pé àwọn yóò ṣe ìrìn àjò. Gẹ́gẹ́ bí ní ṣókí bó ṣe wà nínú Tarikh Tabari, Hazrat Umar béèrè ìwòye látọ̀dọ̀ àwọn ènìyàn, tí àwọn ènìyàn sì fún wọn ní ìwòye láti lọ sí ilẹ̀ Faris, wípé àwọn ni kí wọ́n darí àwọn ọmọ ogun. Nígbà tí wọ́n dé ilẹ̀ Sirar, títí wọ́n fi dé ilẹ̀ Sirar, wọn ò tí ì gba ìyànjú lọ́dọ̀ ẹnikẹ́ni. Ṣùgbọ́n ìgbà tí Hazrat Abraham wà nínú àwọn ènìyàn tí wọ́n ṣe ìgbìyànjú láti dá wọn dúró, àwọn ènìyàn sọ pé kí wọ́n lọ náà ni kí wọ́n lọ darí àwọn ọmọ ogun. Ṣùgbọ́n Hazrat Abraham ní rárá o. Hazrat Abraham wípé ṣáájú èní, yàtọ̀ sí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam, mi ò fi àwọn òbí mi jìn fún ẹnikẹ́ni, mi ò sì ní ṣe fún ẹlòmíràn lẹ́yìn wọn. Ṣùgbọ́n lẹ́ni mò ń sọ fún yín pé ìrẹ́ tí mo fi àwọn òbí mi ṣe jìn fún, fi ọ̀rọ̀ yìí sí ìkápá mi. Wọ́n sọ báyìí fún Hazrat Umar, tí wọ́n sì fún Hazrat Umar ní ìwòye pé ẹ dúró sí ilẹ̀ Sirar, kí ẹ sì ṣe ìránṣẹ́ fún àwọn ọmọ ogun ńlá láti ilẹ̀ ọ̀hún. Lẹ́yìn náà wọ́n sọ pé tí wọ́n yóò fi dé, wọ́n ní títí di àsìkò yìí ẹ ti rí, wọ́n sọ fún Hazrat Umar pé ẹ ti rí báyìí wípé
Ọlọ́run bá ń ṣe ìpinnu gbé àwọn ọmọ ogun yín bí àwọn ọmọ ogun yín bá fi tí wọ́n bá rí ìjákulẹ̀ kò ní ní ipa ṣùgbọ́n bí ẹ̀yin bá lọ jẹ́rìí ikú láti ìpìlẹ̀ ogun àbí tí ìjákulẹ̀ wáyé mo ní ìfòyà yìí pé àwọn mùsùlùmí ò ní lè láéláé ṣe takbir wọn ò sì ní láéláé lè ṣe la ilaha illallah lẹ́yìn èyí. lẹ́yìn ìgbà tí wọ́n gba ìwòye àwọn àgbààgbà ní ṣúra báyìí ni wọ́n wo ìwòye ti Hazrat Abdulrahman. lẹ́yìn eléyìí wọ́n ṣe ètò ìpàgọ́ ńlá kan eléyìí tí nígbà tí wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ nígbà náà Hazrat Umar wípé Ọlọ́run bá ti kó àwọn ènìyàn jọ sínú Islam ó sì ti fi ìfẹ́ sí ọkàn ara wọn fún oníkálukú fún ọmọlàkejì ó sì ti ṣe oníkálukú wọn ní ọmọ ìyá fún ọmọlàkejì tí ìrẹ́pọ̀ yìí sì ti wà gẹ́gẹ́ bí ẹran ara kan tó ṣe pé bí ìnira bá kan ara kan ara oríkèé ara yòókù wọn ò ní wà láì ní ìfura sí i nítorí èyí nínú ìkórajọ òun náà ni a ti gba ìwòye pàápàá jùlọ máa ń gba ìwòye àwọn tí wọ́n ní àgbọ́yé jùlọ èyí tí àwọn èèyàn bá sì panupọ̀ lé lórí òun náà ni màá tẹ̀lé. ó wá ṣe kókó fún ẹni tí ó bá jẹ́ amir wípé kí ó wo ìwòye àwọn ẹni tí wọ́n bá ní òye nípa ọ̀hún nǹkan tí wọ́n bá sì fi òye lélẹ̀ àti àwọn tí wọ́n bá jẹ́ ọmọ ogun nǹkan tí wọ́n bá fi òye lélẹ̀ nípa ètò ogun. ẹ̀yin ènìyàn mo fẹ́ dà gẹ́gẹ́ bí èèyàn kan ṣoṣo láàrin yín ni. Hazrat Umar sọ báyìí pé mo fẹ́ dàbí ẹnìkan ṣoṣo láàrin yín láti kópa lójú ogun pẹ̀lú yín ni ṣùgbọ́n àwọn ènìyàn tí wọ́n ní ìwòye nínú yín wọ́n dá mi dúró ṣùgbọ́n lárí èyí òun ni mo á ṣe ìpinnu wípé mi ò ní lọ lára bẹ́ẹ̀ máa fi ẹlòmíràn ránṣẹ́. nígbà náà Hazrat Umar wọ́n wá ẹnìkan ní àsìkò ọ̀hún òun ni ìró Hazrat Saad tí ó dọ́dọ̀ wọn. Hazrat Saad wà nígbà ọ̀hún tí wọ́n gba ìjùsílẹ̀ ní ilẹ̀ Najd. Hazrat Umar sọ wípé ẹ sọ fún mi ẹnìkan o tí màá fi ṣe adarí yín. Hazrat Abdulrahman wípé ẹ ti rí ẹni ọ̀hún. Hazrat Umar béèrè wípé ta ni ẹni náà. Hazrat Abdulrahman dáhùn wípé kachal kashil ìyẹn ẹni tí wọ́n gbọ̀n sí Saad bin Malik ìyẹn Saad bin Abi Waqqas òní kí ẹ mú tí àwọn ènìyàn sì jẹ́rìí sí ìwòye yìí nínú Tarikh Tabari. wọ́n sọ wípé wọ́n mú Hazrat Saad wọ́n fún wọn ní ìlànà lọ́jọ́ náà lọ́yìn pé má ṣe ní ìwòye o wípé ó jẹ́ ìbátan òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam nítorí pé Ọlọ́run ọba kì í fi ibi pa ibi rẹ́ bí ó ṣe pé ó ń fi ire pa ibi rẹ́ ni. nítorí náà yàtọ̀ sí ìtẹríba kò sí ìbáṣepọ̀ kankan tí ènìyàn lè ní pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run. báyìí ni wọ́n ṣe sọ fún Hazrat Saad wípé máa rántí ìbánisọ̀rọ̀ mi o wípé iṣẹ́ ńlá iṣẹ́ tí ó wúwo tí ó sì le koko nǹkan tí ó gbèrú yìí nítorí náà fi ìwòye rere sí ọkàn àwọn ọmọ ogun rẹ kí o sì fún wọn ní ìwúrí láti borí kí o sì mọ̀ wípé ohun gbogbo ni ó ní ìlànà tirẹ̀. Sùúrù òun sì ni ìlànà tí ire fi ń wọni lára. nítorí náà nígbà tí ó bá ti kojú mùsíbà kọ̀ọ̀kan kí o rí i pé o ṣe sùúrù o ní ìfaradà Ọlọ́run bá yóò sì dúró tì ọ́. lẹ́yìn náà wọ́n sọ pé mú àwọn ènìyàn rẹ kí ẹ lọ sí ilẹ̀ Sharaf ó jẹ́ ìṣẹ̀lẹ̀ ìlú kan ní ilẹ̀ Najd tí àwọn mùsùlùmí ti kóra jọ sí ilẹ̀ ibẹ̀. wọ́n níbẹ̀ ni kí ẹ ti bẹ̀rẹ̀ kí ẹ ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run ọba kí ẹ sì tọrọ ohun gbogbo yín láti ọ̀dọ̀ rẹ̀ kí ẹ máa rántí pé ẹ ń lọ fún ìkojú àwọn ènìyàn tí wọ́n pọ̀ jù yín lọ lọ́pọ̀lọpọ̀ wọ́n sì jù yín lọ nínú èròjà ogun àti ètò nípa ogun. nítorí náà lọ sí ilẹ̀ eléyìí tí ó ṣe pé ó wà ní ààbò lọ́pọ̀lọpọ̀ nípa ti ogun tí ó sì jẹ́ ilẹ̀ tí ó dúró ṣinṣin fún yòdìyòdì. nítorí náà ẹ má ṣe jìn sọ́fìn ẹ̀tàn wọn nítorí pé wọ́n jẹ́ ẹlẹ́tàn tí ó pegedé. nígbà náà ẹ mọ̀ pé títí tí ẹ fi
láti ìpìlẹ̀ ìlú títí dé òpin ìlú. Òun náà ni ẹ mọ àyè tí ẹ dúró sí. Wọ́n fún wọn ní àyè tí wọ́n yóò dúró sí nígbà náà lọ́hùn. Ẹ mọ̀ yí pé wọn yóò ṣe àkọlù fún yín pẹ̀lú gbogbo agbára wọn. Báyìí bí ẹ bá ṣe wá dúró pẹ̀lú ìfẹsẹ̀rinlẹ̀ tó, òun náà ni ẹ ò ní ìborí. Ìgbà òun ni mo ní ìwòye pé àníyàn yín yóò dúró ṣinṣin, tí mo sì ní ìwòye pé ẹ ò borí, tí wọn ò sì ní láéláé lè ṣe àkọlù fún yín. Ṣùgbọ́n bí ó bá tiẹ̀ wá wáyé, wọn ò ní ní ìborí rárá. Ṣùgbọ́n bí ó bá jẹ́ ìlà kejì ni ẹ mọ̀ yí pé àwọn ilẹ̀ Iran tí ó wà nítòsí ó ń bẹ nílẹ̀ fún yín. Èyí ni wípé tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní rí ìjákulẹ̀, kí ẹ rí i pé ẹ bọ́ sí àwọn òkè kọ̀ọ̀kan ní àwọn ìletò tó jẹ́ ti Iran bẹ́ẹ̀. Nígbà náà ẹ bọ́ sí ibi tí ẹ mọ̀ dáradára, tí àwọn ará Iran yóò sì ní ìfòyà nípa yín, tí wọn ò sì ní nípa ilẹ̀ ọ̀hún, títí tí Ọlọ́run bá yóò ṣe fún yín ní àǹfààní láti gbé ilẹ̀ kan. Wọ́n ti mọ àmọ̀dájú wípé wọn yóò borí, ṣùgbọ́n ó ṣeéṣe wípé fún ìgbà péréte nǹkan lè wáyé tí yóò dàbí pé wọ́n fẹ́ borí yín, ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn ẹ̀yin lẹ́ẹ̀ borí. Báyìí ni Hazrat Umar ṣe fún wọn ní gbogbo ìlànà tó tọ́ nípa gbogbo ọ̀nà tí wọn yóò gbà. Báyìí ni Tabari ṣe sọ wípé láti ilẹ̀ Sharakh òun ni Hazrat Umar wọ́n ṣe dá àwọn ọmọ ogun, wọ́n ṣe dágbére fún wọn. Tẹ́yìn fún wọn wípé tí ẹ bá ti dé Qatia, ibẹ̀ ni kí ẹ tẹ̀dó sí. Ní Ujebul Adanat àti Ujebul Qawadis, àwọn ilẹ̀ méjèèjì yìí kí ẹ tò àwọn ọmọ ogun yín síbẹ̀. Ujebul Qatia àti Mirza wọ́n jẹ́ ìpẹ̀tẹ́lẹ̀ kan, tí Muesa náà sì jẹ́ ilẹ̀ mìíràn tí wọ́n wà ní ibùsọ̀ 22. Hazrat Umar rán àwọn ọmọ ogun 40 pẹ̀lú Hazrat Saad bin Abi Waqqas, tí àwọn ènìyàn mìíràn sì darapọ̀ mọ́ wọn. Báyìí ni àwọn mùsùlùmí ṣe bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí títí tí wọ́n fi di tí wọ́n ṣe lé ní 1,000. Nǹkan tí èèyàn fi lè ṣe òdiwọ̀n ọ̀hún nígbà náà òun ni pé nínú wọn òun ni àwọn ènìyàn 1,100 sábẹ́ òjíṣẹ́ ńlá wà tí wọ́n kópa nínú ogun Badr. Tabari ṣe àlàyé ogun yìí ní wípé àwọn ènìyàn tí wọ́n lé ní 100 òun ni wọ́n wà nínú Bayati Ridwan pẹ̀lú òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam. Àwọn 100 ni wọ́n wà nínú àwọn tí wọ́n wà nínú ìborí Mecca. Àwọn 700 òun ni wọ́n ṣe sàábé, ṣùgbọ́n wọ́n jẹ́ ọmọ àwọn sàábé. Musanna dìde pẹ̀lú àwọn 1,000 ọmọ ogun tí wọ́n fi dé ilẹ̀ Kúfà. Ibẹ̀ ni wọ́n ti ń dúró de àwọn ènìyàn tí wọ́n mú Bashir. Ibẹ̀ ni Hazrat Musanna papòdà sí, tí wọ́n sì ti yan Bashir láti jẹ́ ẹni tí yóò jẹ́ àrólé fún wọn nígbà náà lọ́hùn. Hazrat Umar fúnra wọn ni wọ́n ṣe ètò bí àwọn ọmọ ogun yóò ṣe wà ní poro. Wọ́n sì fi ìránṣẹ́ pé kí wọ́n pín wọn sí ikọ̀ 10, kí wọ́n sì yan akọgun kọ̀ọ̀kan lé wọn lórí, kí wọ́n lórí òǹkà ọ̀hún. Òun sì ní kí wọ́n sì lọ sí ilẹ̀ Qatia. Ní Mughira bin Shu'ba òun ni wọ́n fún ní ìtọ́sọ́nà ní ìlànà nígbà náà, ni wọ́n fún Saad ní ìlànà yìí pé kí ó yan Mughira fún ojúṣe yìí. Lẹ́yìn náà kí wọ́n gbé ìgbésẹ̀, kí wọ́n tẹ̀síwájú lójú ọ̀nà. Nǹkan tí ó bá sì ń lọ kí ẹ máa fi èrò rẹ̀ tó mi. Hazrat Saad tẹ̀lé ìlànà yìí, tí wọ́n sì tò poro àwọn ènìyàn, tí wọ́n sì ṣe àkọránṣẹ́ gbogbo nǹkan tí Hazrat Umar bá fi lélẹ̀. Wọ́n pín wọn sí ikọ̀ 10 ní ìlànà eléyìí tí ó ti wáyé ní ìgbà òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam. Hazrat Umar tó kọ
àkọ́ránṣẹ́ mìíràn sí Hazrat pé máa bá àwọn ènìyàn rẹ sọ̀rọ̀, máa fún wọn ní ìwúrí láti ṣe sùúrù, láti ní ìfaradà, nítorí pé Ọlọ́run ọba yóò san ẹni lẹ́san nípa àníyàn tí ó bá ní. Ìwọ̀ eléyìí tí ó ń bẹ lọ́rùn yín, ojúṣe eléyìí tí ẹ̀ ń lọ fún, ẹ bójútó lọ́pọ̀lọpọ̀, ẹ ṣọ́ra ṣe pẹ̀lú rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run bá ní kí ẹ ti tọrọ àránṣe, ọ̀dọ̀ Ọlọ́run bá ní kí ẹ ti tọrọ àránṣe, kí ẹ sì ṣe la hawla wala quwwata illa billah lọ́pọ̀lọpọ̀. Ẹ máa kọ àkọ́ránṣẹ́ sí mi níbi tí àwọn ọmọ ogun yín bá dé, kí ta sì ní ẹni tí ó jẹ́ akọgun ní ilẹ̀ kọ̀ọ̀kan, nítorí pé àwọn nǹkan ń bẹ tí mo fẹ́ fi ránṣẹ́ sí yín. Ohun kan tí ó fà tí mi ò ṣe kọ ránṣẹ́ sí yín, òun náà ni wípé mi ò ní ìmọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn ilẹ̀ ibi tí ẹ ó gbà, nítorí náà ẹ máa fi ìrò rẹ̀ ránṣẹ́ sí mi ní ẹ̀kúnrẹ́rẹ́. Gbogbo nǹkan tí ó bá sì ń bẹ ní àwọn ilẹ̀ tí ó bá tí ẹ bá gbà àti àwọn ilẹ̀ Iran ní Madian, òun ni kí ẹ ṣe àlàyé fún mi, kó dàbí ìgbà tí mò ń fi ojú ara mi rí ni. Èyí ni pé dé kúlẹ̀kúlẹ̀, òun ni kí ẹ ṣàlàyé bí ibẹ̀ bá ṣe rí, kí ẹ sì ṣe àlàyé gbogbo nǹkan tí ó bá wà níbẹ̀, kí ẹ wá páyà Ọlọ́run ọba, kí ẹ sì ní ìrètí látọ̀dọ̀ rẹ̀, kí ẹ ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run ọba léyìí, kí ẹ sì máa páyà Ọlọ́run ọba wípé Ọlọ́run ọba yóò fún yín ní ìborí lójú èyí. Ẹ mọ̀ yí pé ẹ gbọ́dọ̀ ní ìpayà Ọlọ́run ọba nígbà gbogbo. Kò gbọ́dọ̀ jẹ́ pé ẹ fẹ́ gbé ìwọ̀ yìí lórí ara yín fúnra yín, nítorí pé Ọlọ́run ọba ó lè gbé ìwọ̀ ọ̀hún kúrò lọ́dọ̀ yín. Nígbà tí wọ́n dé ilẹ̀ Kọ́tíà, Hazrat wọ́n ṣe ètò àwọn ọmọ ogun, wọ́n sì kọ àkọ́ránṣẹ́ sí Hazrat Umar. Hazrat Umar fi ìránṣẹ́ pé kí wọ́n tẹ̀dó síbẹ̀ títí tí àwọn ọ̀tá tí wọn yóò ṣe gbé ogun wá. Tí wọ́n bá borí yín, ẹ tẹ̀síwájú lọ sí ilẹ̀ Madian. Mo ti ṣe àlàyé léyìí nígbà tí Hazrat ní ìṣáájú, ṣùgbọ́n ṣe kókó kí n ṣe àlàyé nígbà tí Hazrat Umar wípé ní ìgbà kìláfà Hazrat Umar, ilẹ̀ Kọ́tíà òní wọ́n tẹ̀dó sí fún oṣù kan, títí di ìgbà náà tí àwọn ará Iran tí wọ́n wá síbẹ̀. Báyìí ni àwọn ará ibẹ̀ wọ́n fi ìránṣẹ́ sí Yazjar tí í ṣe ọba Iran nígbà náà lọ́yìn pé àwọn ènìyàn ti tẹ̀dó sí bíbá ní Kọ́tíà, ẹ ò sì dìde láti wá ṣe àkọlù fún wọn. Wọ́n ti bà ilẹ̀ Ifrat jẹ́, odò Ifrat jẹ́, wọ́n sì ti jí ohun gbogbo. Nítorí náà bí ẹ bá gbà wá sílẹ̀, a ó kọ̀yìn sílẹ̀ fúnra wa. Báyìí ni wọ́n ṣe pé Rostom tí wọ́n yàn gẹ́gẹ́ bí adarí ogun láti lọ sí ibẹ̀. Hazrat Umar wọ́n kọ àkọ́ránṣẹ́ sí Hazrat Saad wípé ẹ fi àwọn èèyàn ránṣẹ́ sí Rostom, àwọn tí ó jẹ́ pé wọ́n gbọ́n, tí wọ́n ní òye, tí wọ́n sì ní ìgboyà láti pè sí Islam. Èyí ni pé kìí ṣe pé ọkọ̀ bá wọn jà nìkan, bí ó ṣe pé ẹ pè wọ́n sí ojú ọ̀nà Islam. Wọ́n pé Ọlọ́run ọba yóò ṣe ìpèsójú ọ̀nà Islam yìí ní ọ̀nà ìborí fún wa àti ẹ̀tẹ́ fún àwọn. Nítorí náà ẹ máa kọ àkọ́ránṣẹ́ sí mi. Báyìí ni wọ́n ṣe rán àwọn ènìyàn yìí lọ sí olú ìlú Iran láti pè wọ́n sí ojú ọ̀nà Islam. Tí àwọn mùsùlùmí ọ̀hún wọ́n gun ẹṣin lọ, tí Hazrat Numan bin Mukarrin òun ni ẹni àkọ́kọ́ tí ó bá ọba ọ̀hún sọ̀rọ̀. Lẹ́yìn náà Mugira bin Zurara, lẹ́yìn náà Mugira sọ fún ọba yìí pé yálà á bá yín jagun ni àbí á gba jizya lọ́dọ̀ yín, ó wà ní ìkápá yín o. Nǹkan tí ẹ bá fẹ́, bóyá ẹ fi jizya ni sílẹ̀ ni àbí ẹ bá jagun. Ṣùgbọ́n lẹ́yìn náà ọ̀nà kẹta náà tún wà, òun ni pé bí ẹ bá gba Islam, ohun gbogbo yín yóò rí ààbò. Báyìí ni Jésù ṣe dáhùn yìí pé ìbáṣe pé kò jẹ́ ìwọ̀ láti pa ẹni tí a bá fi ránṣẹ́ ni, gbogbo yín ni mi bá pa. Kò sí nǹkan tí mo ní ṣe pẹ̀lú yín, gbogbo yín náà ní kẹ́ ẹ darí báyìí. Báyìí ni wọ́n ṣe sọ pé ní báyìí ẹ lé wọn kúrò ní bíbá títí tí ẹ lé wọn sí ìta Madian. Báyìí ni
Hazrat wọ́n fi ìránṣẹ́ pé ní báyìí ẹ wà nínú ayọ̀ nítorí pé Ọlọ́run ti fún wa ní kọ́kọ́rọ́ ilẹ̀ yìí. Rostom kó àwọn ọmọ ogun rẹ̀ jáde. Yazjar pẹ̀lú gbogbo ìrìn kíkín Yazjar ó tẹ̀síwájú láti dojúkọ ogun. Ó ń sọ fún Yazjar lóòrèkóòrè pé ẹ máa dáàbò bò wá, àfàìjẹ́bẹ̀ àwọn aláàdì ẹrú àwọn ọmọlẹ́yìn àwọn ilẹ̀ Lárúbáwá. Báyìí ni wọ́n ṣe ní láti rán Rostom láti lọ lẹ́yìn ọ̀rẹ̀yìn tí àwọn ọmọ ogun Iran tí wọ́n sì lọ títí tí wọ́n fi dé ilẹ̀ Kotia. Nígbà tí Rostom tí ó dé Sabat tí ó jáde láti Sabat, àwọn ọ̀kẹ́ 6 ọmọ ogun òun ni wọ́n wà pẹ̀lú rẹ̀. Rostom dé ilẹ̀ Kotia, wọ́n sì lò oṣù 4 ní inú ìṣèdè. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìṣèdè ọ̀hún tán ní àárọ̀ ọjọ́ kejì, wọ́n lọ fimú fínlẹ̀ nípa àwọn mùsùlùmí tí wọ́n fi ìwòye lélẹ̀ yìí pé kí a ṣe ìpẹ̀tù pẹ̀lú àwọn mùsùlùmí tí àwọn mùsùlùmí náà sì fún wọn ní ìròyìn pé a wá fẹ́ fún ohun ilé ayé o, ọjọ́ ìgbéǹde òun nìkan tí a wá fún. Rostom sọ yìí pé ó fi ránṣẹ́ yìí pé sí ilẹ̀ ọba wọ́n ṣe ètò ìtẹ́ wúrà fún Rostom nígbà náà lọ́hùn tí wọ́n ṣe ní tonti wọ́n ṣe ètò ọ̀ṣọ́ àti ẹwà rẹ̀ fún nígbà náà tí Rostom wọ́n lọ sí ọ̀dọ̀ Rostom ní pẹ̀lú àwọn àmì ohun idà àti ọkọ̀ eléyìí tí ó ti wà lára rẹ̀. Nígbà náà ó fi gbogbo ọ̀rọ̀ yìí tó Rostom létí ní pé ní báyìí Islam ni ẹ̀yin nìyí gbé wá, nítorí náà tí a fi eléyìí lẹ̀ fún yín tí ẹnikẹ́ni ò sì ní jẹ́ni tí yóò dojúkọ yín. Nítorí náà ẹ fi jizya lélẹ̀ fún wa kí a lè máa ṣe ètò ìdáàbòbò fún yín. Bí ohun kankan bá wáyé ní ọjọ́ kẹrin, bí ẹ bá gbà sí èyí, a bá yín jà tí ogun ò sì ní bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tiwa. Ṣùgbọ́n ẹ mọ̀ yìí pé ogun yóò wáyé, ṣùgbọ́n fún odidi ọjọ́ 3 a ò ní pilẹ̀ ogun. Ṣùgbọ́n bí ẹ bá pilẹ̀ ogun látọ̀dọ̀ yín, yóò di ọ̀ranyàn fáwa náà láti bá yín jagun. Ní ọjọ́ kejì ó ní Hazrat náà Hazrat Uzaifa tí wọ́n sì tún ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí sọ fún wọn, àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí sọ fún Rostom. Nígbà tí ó parí ọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ yìí nípa ìpè sí inú Islam, jizya àbí ogun, wọ́n dà yìí pé nígbà a ṣekú pa gbogbo yín ni. Hazrat Mugira wá dà yìí pé ẹni tí ó bá kú nínú wa yóò wọ àlùjánnà, ṣùgbọ́n ẹni tí ó bá kú nínú yín iná ni yóò wọ̀. Nítorí náà ẹni tó bá tún wá wà lórí láàyè nínú wa yóò borí yín. Ìgbà tí Rostam gbọ́ ọ̀rọ̀ Hazrat Mugira yìí, ó búra yìí pé òun fi oòrùn búra wípé nǹkan kan ò ní fún àwọn ní ìrọ̀ṣẹ̀ mọ́ láti jẹ́ pé àwọn yóò kó ìparun bá yín. Báyìí ni Hazrat Sari tún ṣe ìránṣẹ́ sí Hazrat Rostom. Wọ́n sì fún wọn ní wọ́n ránṣẹ́ sí Rostom, wọ́n sì tún fún wọn ní ìrọ̀ṣẹ̀ ní ọ̀rọ̀ yìí pé ṣé ẹ̀yin ni kí ẹ gba orí afárá wá ní ètò yìí. Báyìí ni wọ́n ní láti ṣe afárá sí orí odò Atik. Nígbà náà wọ́n sọ wípé àwa ni a pa àwọn mùsùlùmí run ní èní. Ṣùgbọ́n ẹnìkan sọ fún nígbà náà wípé ó ṣe tọrọ nǹkan tí ó wà lọ́dọ̀ Ọlọ́run ọba Allah. Ṣùgbọ́n Rostom dá yìí pé kódà kí ó má sí nǹkan kan láti ọ̀dọ̀ Ọlọ́run, àwọn yóò borí ni. Nígbà náà Hazrat Sari ti wà ní inú àárẹ̀ tí ipa rẹ̀ sì ti ń hàn lára wọn, tó fi jẹ́ pé kódà wọn ò lè darí ogun ní àsìkò náà, wọn ò lè jókòó bí ó ṣe pé wọ́n á ní láti fi ibi àyà wọn rọ̀gbọ̀kú ni. Báyìí wọ́n ṣe ètò ọ̀ṣọ́ tí wọn yóò gùn nígbà náà lọ́hùn tí wọ́n fi ń rí àwọn
ọmọ ogun wọ́n yan Hazrat Khalid láti jẹ́ adarí ogun nígbà náà wọ́n sì rán wọn létí ọ̀rọ̀ Ọlọ́run ọba wọ́n ní kíkí mọ́ fún wọn nígbà náà àwọn ará Faris wọ́n wà ní etí bèbè odò Atik odò Atik náà jẹ́ odò tí ó ń jáde látara odò Euphrates tí wọ́n sì sọ fún àwọn ọmọ ogun mùsùlùmí wà ní ilẹ̀ Kodesh nígbà náà lọ́hùn eléyìí tí ó jẹ́ ibùsọ̀ kan sí odò Atik. Àwọn ọmọ ogun Iran wọ́n ti fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dèra wọn wọ́n jẹ́ ọ̀kẹ́ kan àbọ̀ wọ́n ti fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dèra wọn nígbà náà lọ́hùn kí ó má bàa jẹ́ pé ẹnikẹ́ni yóò lè sá lọ nínú wọn. Nígbà àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí ní ka alukuran látara èyí fún wọn ní ìfọ̀kànbalẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n kí ìrun zuru tán òun náà ni ogun wáyé láàrin àwọn mùsùlùmí àti àwọn Farisi yìí ọ̀pọ̀lọpọ̀ ewu ni ó dé bá àwọn mùsùlùmí nígbà náà lọ́hùn wọ́n pe àwọn ìran Tamim tí wọ́n dáńtọ́ nípa ọ̀tà fífa ọfà títa wọ́n ní báyìí ẹ rí i pé ẹ ta ọfà sí ojú àwọn erin ọ̀hún nígbà náà báyìí ni ó fi di pé ọ̀pọ̀lọpọ̀ àwọn erin tí kò sí erin kankan eléyìí tí ó rí ààbò lọ́jọ́ náà lọ torí gbogbo àwọn tó ń gùn wọ́n òní wọ́n ti ré bọ́ àwọn mùsùlùmí àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mùsùlùmí ni wọ́n papòdà nígbà náà lọ́hùn tí wọ́n ṣe ń pe ọjọ́ ní ọjọ́ almas ní àárọ̀ ọjọ́ kejì Hazrat Saad wọ́n sin òkú gbogbo àwọn tí wọ́n ti jẹ́rìí ikú nígbà náà òun ni àwọn mùsùlùmí rí àwọn alátìlẹyìn nígbà náà lọ́hùn Hazrat Asim bin Okuba bin Abi Waqqas òun ni wọ́n jẹ́ adarí ọmọ ogun kan Kaka náà tún jẹ́ adarí àwọn ogun mìíràn tí ó wọ ilẹ̀ Iraq ní àsìkò náà tí Kaka wo òye wípé oníkálukú wọn tí yóò bá máa dọ́dọ̀ wọn ó gbé wọn sí ọgọ́rùn-ún tí ó fi máa jẹ́ wípé wọn yóò máa wọlé lẹ́sẹlẹ́sẹ tí oníkálukú wọn yóò bá sì ti ń wọlé oníkálukú tí ó bá ń wọlé wọn yóò máa ṣe nàré takbir nígbà náà ni ó di pé lóòrèkóòrè ó dàbí ẹni pé àwọn alátìlẹyìn ń wọlé fún àwọn mùsùlùmí ni Hazrat Kaka fúnra wọn ni wọ́n kọ́ dé tí wọ́n sì fún àwọn mùsùlùmí ní ìró ìdùnnú tí wọ́n fún wọn ní ìwúrí wọ́n sọ pé ẹ̀yin báyìí nǹkan tí mò ń ṣe òun náà ní kí ẹ máa ṣe nígbà yìí wọ́n bọ́ síta wọ́n sọ pé kí wọ́n pe ìpèníjà báyìí ní Bama Jazia ó dìde láti dojúkọ wọn àwọn méjèèjì ní wọ́n kojú ara wọn tí Hazrat Kaka sì ṣe ikú pa á. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ikú pa Jazia yìí ó ní inú àwọn mùsùlùmí ń dùn lọ́pọ̀lọpọ̀ Hazrat Kaka ti ní ọ̀rọ̀ kan bẹ nípa Hazrat Kaka látọ̀dọ̀ Hazrat Abubakar tí wọ́n sọ yìí pé ní ọjọ́ náà lọ́hùn àwọn ará Iran wọn ò ríbi jà ní ọjọ́ náà nítorí pé ìpàgọ́ wọn ó ti wó tí wọ́n sì ń ṣe ìgbìyànjú láti gbé dìde tí àwọn mùsùlùmí ṣe ètò fún àwọn ẹṣin láti wọn àti àwọn ràkúnmí gbà náà lọ́hùn wọ́n da aṣọ bò wọ́n tí oníkálukú sì ń fi ara sin tí ó wá dàbí ẹni pé ẹṣin bíi pé erin ni àwọn ràkúnmí ọ̀hún ní àárọ̀ títí di ìrọ̀lẹ́ títí dọ̀sán ó ní ogun pẹ́pẹ̀pẹ́ wáyé láàrin wọn ṣùgbọ́n nígbà tí ó di ìrọ̀lẹ́ ogun ọ̀hún le koko títí di àṣálẹ́ tí àwọn mùsùlùmí sì borí ní àsìkò náà ní àárọ̀ ọjọ́ kẹta ó ní oníkálukú ti ṣe ètò tí ogun wáyé lọ́pọ̀lọpọ̀ nígbà náà tí àwọn ẹgbàá kan mùsùlùmí tí wọ́n ti papòdà tí ẹgbàárùn àwọn ará Iran ti papòdà nígbà náà lọ́hùn. Wọ́n fi àwọn mùsùlùmí sin àwọn òkú wọn ṣùgbọ́n àwọn ará Iran fi àwọn òkú tí wọ́n sílẹ̀ báyìí ni oníkálukú tún ṣe ètò ìpàgọ́ rẹ̀ tí nígbà àwọn
ogun àwọn àkọlù tí àwọn erin ọ̀hún ṣe ní ọjọ́ kìíní ń ò lè ṣe irú ẹ̀ mọ́. Báyìí ni Hazrat fi ránṣẹ́ sí ọ̀dọ̀ Hazrat Kaka yìí pé ní báyìí ẹ fi àwọn ọmọ ogun Iran sílẹ̀ fún mi. Báyìí ni Hazrat Kaka àti Hazrat Asim wọ́n ṣe àkọlù tí wọ́n sì da ọkọ̀, wọ́n ju ọkọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ títí tí ó fi di pé àwọn tí wọ́n wà lórí rẹ̀ wọ́n wó sílẹ̀, oníkálukú wọ́n wó sílẹ̀. Lẹ́yìn náà wọ́n bẹ̀rẹ̀ sí ní ta ọfà sí ojú àwọn alátakò ọ̀hún títí tó fi di pé oníkálukú wọ́n ṣe ìgbìyànjú láti wá ọ̀nà ibi tí wọ́n yóò ṣá sí. Lẹ́yìn ọ̀rẹ́yìn erin eléyìí tí wọ́n mọ̀ sí Ajrab ó sá sí ibi odò tí tó fi rí pé àwọn erin yòókù wọ́n ti sá sẹ́yìn. Ní àsìkò náà ni ó wólẹ̀ ní títí di ọjọ́rọ̀ lọ́jọ́ náà òun ni ogun tẹ̀síwájú tí wọ́n sì mọ̀ sí ogun Hamas. Lẹ́yìn ìṣá òun ni wọ́n tún pe àwọn ènìyàn torí ó dàbí pé wọ́n ń gbọ́ ohùn wípé wọ́n ń ta ọfà. Gbogbo òru ó ní Hazrat Saad lajú sílẹ̀ tí wọ́n sì ń ṣe àdúrà síwájú Ọlọ́run ọba tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ìṣẹ̀lẹ̀ eléyìí ìpapò láàrin àwọn Lárúbáwá àti àjèjì kò tí ì wáyé ní ìṣáájú. Nítorí náà eléyìí jẹ́ ohun ìfòyà eléyìí tí oníkálukú tí wọ́n lajú sílẹ̀. Wọ́n pe òru ọ̀hún ní òru Harir nítorí pé àwọn ènìyàn bára wọn sọ̀rọ̀, àwọn ọmọ ogun Iran ò bára wọn sọ̀rọ̀ nígbà náà lọ́hùn tí wọ́n kàn fi ìtọ́ka bára wọn sọ̀rọ̀ ni wọn ò gbé ohùn sókè. Nǹkan tí wọ́n túmọ̀ rẹ̀ sí òun náà ni pé nítorí ohùn jẹ́jẹ́ tí wọ́n fi ń bára wọn sọ̀rọ̀. Àwọn kan Tabari sọ pé nítorí pé àwọn mùsùlùmí tẹ̀síwájú láti máa jà láti alẹ́ títí di àárọ̀ ni tí wọn ò sì bára wọn sọ̀rọ̀ púpọ̀ bí ó ṣe pé wọ́n ní ìtọ́ka kọ̀ọ̀kan fúnra wọn ni. Èyí ni ó fà tí wọ́n ṣe mọ̀ sí ogun Harir, sí òru Harir. Báyìí wọ́n tẹ̀síwájú nínú ogun títí wọ́n fi ṣe àkọlù fún Rostom fúnra rẹ̀. Báyìí ni ó ní láti sá padà títí tó fi dé ibi odò Atik. Nígbà náà òun ni mùsùlùmí kan tí ó ń jẹ́ Halal òun ni ó gbá mú tí ó ṣe ikú pa nígbà ọ̀hún. Lẹ́yìn èyí òun ni ó bẹ̀rẹ̀ sí ní kéde pé òun ti ṣe ikú pa Rostam. Nítorí náà ẹ máa bọ̀ wá sí ọ̀dọ̀ òun. Àwọn mùsùlùmí rọ kiri ká rẹ̀ wọ́n sì ń ṣe nàré takbir ní kíkankíkan. Lẹ́yìn náà Rostam ní láti àwọn ọmọ ogun rẹ̀ ní láti sá padà sẹ́yìn tí wọ́n sì ṣe àkọlù fún wọn. Wọ́n tẹ ọ̀pá wọ́n sì ṣàkọlù fún wọn. Wọ́n mọ ọjọ́ náà sí ọjọ́ Kọ̀tíyà. Hazrat Umar ń béèrè lóòrèkóòrè nípa ogun Kọ̀tíyà. Ẹni tí ó ránṣẹ́ láti máa fún wọn ní ìró nígbà tí ó sọ fún wọn pé Ọlọ́run bá ti borí àwọn abọ̀rìṣà. Nígbà náà Hazrat Umar wọ́n sáré tẹ̀lé láti rí i pé nígbà tí ó mọ̀ pé Hazrat Umar ni ó wà pẹ̀lú òun. Nígbà tí ó di àárọ̀ ọjọ́ kejì nígbà tí wọ́n wọlé tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní pé Hazrat Umar ní Amirul Mu'minin. Nígbà wọ́n sọ pé kí ló dé tí ẹ ṣe sọ fún mi pé ẹ̀yin ni Amirul Mu'minin. Hazrat Umar sọ fún yín pé eléyìí ò ní ṣòro nínú. Lẹ́yìn náà Hazrat Umar ka gbogbo ìró tí wọ́n fi ránṣẹ́ wọ́n sì ṣe ìwàásù. Wọ́n fi ìró ránṣẹ́ pé kí àwọn ọmọ ogun wà ní ààyè wọn o, kí wọ́n ṣe ètò fún wọn gẹ́gẹ́ bí wọ́n lẹ́ẹ̀kan sí kí wọ́n sì lo ìlànà Islam. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láti Iran òun ni wọ́n ti ṣe ìpẹ̀tùsí pẹ̀lú àwọn mùsùlùmí nígbà náà tí oníkálukú wọ́n sì ń polongo yìí pé àwọn ìjọba Iran wọ́n kó àwọn sínú ogun pẹ̀lú ìkànpá ni. Kìí ṣe pé àwọn fẹ́ lọ sójú ogun ọ̀hún, wọ́n fi kànpá mú àwọn ni. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ wọn ó lè jẹ́ èyí tí ó tọ́ ṣùgbọ́n ní ọ̀pọ̀ nínú wọn náà wà tí wọ́n ti lọ sí ilẹ̀ Iraq tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dárí lásìkò náà. Hazrat Umar wọ́n pe ṣúra nígbà ọ̀hún tí wọ́n sì fi ìró ránṣẹ́ sí àwọn ènìyàn wípé àwọn tí mùsùlùmí bá ti ní májẹ̀mú pẹ̀lú wọn tí wọ́n sì ṣe àmúṣẹ májẹ̀mú wọn tí wọ́n sì wà ní ilẹ̀ wọn tí wọn ò lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀tá. Ẹ rí i pé á bójútó àwọn májẹ̀mú wọn. Àwọn tí wọn wà ní májẹ̀mú pẹ̀lú àwọn mùsùlùmí tí wọ́n wà ní ilẹ̀ tiwọn tí wọn ò sì lọ sí ọ̀dọ̀ àwọn
ọ̀tá láti dojúkọ yín á bá wọn ṣe pẹ̀lú wọn bákan náà gẹ́gẹ́ bí a ṣe ṣe pẹ̀lú àwọn tí a ní májẹ̀mú pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn tí wọ́n ń polongo wípé àwọn ará Iran ni wọ́n mú àwọn níkànpá tí ọ̀rọ̀ wọn sì jẹ́ òdodo a ò ní ṣe kùdìẹ̀kudiẹ nínú májẹ̀mú wọn yìí pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn tí ó bá jẹ́ pé irọ́ ni wọ́n ń pa yí pé wọ́n mú àwọn níkànpá tó jẹ́ pé fúnra wọn ni wọ́n lọ darapọ̀ mọ́ àwọn ọ̀tá májẹ̀mú àkọ́kọ́ ó ti di nǹkan tí a fojúre náà nítorí pé wọ́n ti jàǹbá àdéhùn yálà pé a wá ṣe májẹ̀mú tuntun pẹ̀lú wọn ni àbí a mú wọn sí ilẹ̀ mìíràn eléyìí tí wọn yóò ti wà nínú ààbò àwọn tí a wá ní májẹ̀mú pẹ̀lú tí wọ́n sì fi ilẹ̀ wọn sílẹ̀ láti lọ bá àwọn ọ̀tá láti dojúkọ ogun kan yín nǹkan tí ẹ bá rí pé ó tọ́ fún wọn ní kí ẹ ṣe tí wọ́n bá ti ṣe tán láti san jizya nítorí náà ẹ wà ní ilẹ̀ yín o. tí ẹ sì rí pé ẹ tẹ̀síwájú láti máa jà ní àtakò àwọn ọ̀tá. bí wọ́n bá dẹ̀yìn tòun ti bó tilẹ̀ jẹ́ pé ọ̀tá ni wọ́n jẹ́ ẹ fi wọ́n sílẹ̀. èyí ni àṣẹ eléyìí tí ó fojú hàn pé ó ṣe àǹfààní tí èyí sì jẹ́ àpẹẹrẹ ńlá fún ìwúrí àti ìgboyà àti ìfaradà nítorí pé wọ́n kọ́ pé àwọn mùsùlùmí nígbà tí wọ́n wà ní inú ewu láti ṣe májẹ̀mú nígbà tí wọ́n kojú àwọn ọ̀tá bó tilẹ̀ jẹ́ pé àwọn majlis mushawara ní Medina wọ́n ti fún wọn ní ìwòye pé bóyá kí wọ́n pè wọ́n ní àbí ká má pè wọ́n tí àwọn mùsùlùmí sì ní ìwòye mìíràn nígbà náà. àwọn onítàn ti fi ẹ̀rí lélẹ̀ yìí pé nígbà náà wọ́n pe àwọn tí wọ́n jàǹbá àdéhùn tí wọ́n sì fún wọn ní gbèdéke láti san ìdákọ́lẹ̀ wípé ẹ ó darí sí ilẹ̀ yín o ṣùgbọ́n àwọn owó orí eléyìí tí ẹ ní láti san ẹ ní láti san ju àwọn ará ìlú yòókù lọ ṣùgbọ́n ẹ wà lórí ilẹ̀ yín. àwọn ọmọ ogun mùsùlùmí nígbà náà wọ́n dúró ṣinṣin nínú ọ̀pọ̀lọpọ̀ ewu eléyìí tí wọ́n kojú kọ nígbà náà tí àwọn onítàn sì kọ sílẹ̀ yìí pé nígbà tí wípé ìlànà eléyìí tí wọ́n gbà láti ọ̀dọ̀ khalifa òun náà ní nǹkan tí ó ṣe àǹfààní jùlọ fún àwọn ọmọ ogun tí wọ́n sì rí pé àwọn ọmọ ogun ọ̀hún wọ́n rí owó ọ̀yà eléyìí tí ó pọ̀ fún ìkópa nínú ogun wọn láti ọ̀dọ̀ Hazrat Umar. ní báyìí máa ṣe àlàyé nǹkan tí ó wà nínú àkọsílẹ̀ wípé nígbà tí àwọn tí wọ́n ń ṣe ètò àwọn ọmọ ogun ó ní Hazrat Umar pé Hazrat Saad bin Abi Waqqas láti darí ogun ọ̀hún nígbà náà wọ́n sọ fún wọn wípé kí wọ́n lọ sí ilẹ̀ Qadsiya tí Hazrat Umar wọ́n sì fi àwòrán ìrẹ̀bẹ̀ ránṣẹ́ fún Hazrat Umar nífẹ̀ẹ́ sí ibẹ̀ ọ̀hún ṣùgbọ́n sọ fún wọn wípé nǹkan tí ẹ ní láti rí ni pé ẹ fi àwọn ikọ̀ kan ránṣẹ́ sí àwọn ọba Iran kí ẹ sì pè wọ́n sí inú Islam. báyìí ni wọ́n ṣe tí wọ́n rán àwọn ènìyàn kan láti lọ pàdé wọn nígbà tí wọ́n dé ààfin ọba Iran wọ́n sọ pé ẹbí wọn kí ni nǹkan tí wọ́n wá kí sì ni nǹkan tí wọ́n wá wàhálà wo ni wọ́n fẹ́ dá sílẹ̀ nílùú wọn. nígbà òun ni adarí wọn Hazrat Ahmad bin Mukarin ó sọ pé ó sọ̀rọ̀ nípa àgbédìde òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam fún wọn wípé wọ́n fún wa ní ìró láti tan Islam ká kí a sì pe gbogbo ènìyàn aláyé láti sí inú Islam. orí èyí ni nǹkan tí a ṣe pàdé yín tí a sì ń fún yín ní ìró wípé kí ẹ wá darapọ̀ mọ́ Islam. Yazdad eléyìí bí Yazdad nínú lọ́pọ̀lọpọ̀ ó sọ wípé ẹ̀yin ènìyàn yìí ẹ jẹ́ ìran òkú lásán tí mo ṣetán láti ṣe ikú pa gbogbo yín ni tí ẹ ò sì ní lè dáàbò bo ẹ̀mí ara yín
ṣùgbọ́n bí ẹ bá fẹ́ aṣọ máa fún yín ní aṣọ, bí ẹ bá fẹ́ ohun ẹ̀bùn máa fún yín. Nítorí náà ẹ gba gbogbo eléyìí kí ẹ darí sí ilẹ̀ yín. Èéṣe tí ẹ fẹ́ para yín run nípa pé ẹ fẹ́ bá irú wa jà. Nígbà náà Hazrat Mugira dìde, ó sọ pé nǹkan tí ẹ wí òdodo ni pé a jẹ́ aláìní. Òdodo ni pé a jẹ́ ènìyàn bí ẹranko ní ìṣáájú tí à ń jẹ ejò, tí à ń jẹ gbogbo ẹran burúkú. Ṣùgbọ́n Ọlọ́run bá ṣàánú wa, ó sì gbé òjíṣẹ́ rẹ̀ dìde láàrin wa láti tọ́ wa sọ́nà. Àìsí nígbàgbọ́ nínú rẹ̀, tí àìsí tẹ̀lé ìlànà rẹ̀, eléyìí tí ó fún wa ní ìlànà wípé ìyípadà ńlá ó ti wáyé ní inú ìgbésí ayé wa. Ẹ̀gbin eléyìí tí ẹ wá mẹ́nubà ní ìṣáájú kò sí nínú wa mọ́. Ní báyìí a ò sì wá fún ojú kòkòrò kankan o, a ò sì ṣetán láti gba ohunkóhun. Ogun ti bẹ̀rẹ̀ láàrin wa àti yín. Nítorí náà ìpinnu lórí èyí ojú ogun ni yóò ti wáyé. Bí ẹ bá ní gba ìpè wa tí ó jẹ́ pé ogun lẹ́fẹ́ bá a jà, kò sí wàhálà, àwa náà ò bá yín jà. Gbogbo ohun yòdìyìndì ilé ayé kò lè fún wa ní ìdánudúró kankan. Nígbà tí Hazrat tí ó gbọ́ ọ̀rọ̀ eléyìí, inú bí lọ́pọ̀lọpọ̀. Ó sọ wípé ní báyìí ẹ lọ gbé abọ́ yèpẹ̀ kan wá. Nígbà tí wọ́n gbé dé ọ̀dọ̀ rẹ̀, ó sọ wípé nítorí pé mo bá yín sọ̀rọ̀, ẹ ṣe báyìí, ẹ kọ nǹkan tí mo fún yín, nítorí náà mi ò ní fún yín ju erùpẹ̀ lásán yìí lọ. Nígbà náà gẹ́gẹ́ bí mo sọ ní ìṣáájú, eléyìí nígbà náà ó dìde, ó jáde ní ibi ààfin rẹ̀. Ó sọ pé ní báyìí o, ọba Iran ti fún ilẹ̀ rẹ̀ lé wa lọ́wọ́ fúnra rẹ̀, tí ó sì léra rẹ̀ kúrò níbẹ̀. Báyìí ni ó ṣe, ìgbà tí ó gbọ́ ohùn rárá, bí wọ́n ṣe ń ké lóhùn rárá, ó sọ pé ẹ lé wọn o, kí ẹ lọ gba yèpẹ̀ tí mo gbé fún wọn wá. Ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́, torí pé wọ́n ti ń sọ pé yèpẹ̀ tí mo fáwọn, ó túmọ̀ sí pé mo fáwọn ní ilẹ̀ mi fúnra mi. Ṣùgbọ́n nǹkan tí wọ́n wí òun náà ni nǹkan tí ó padà wáyé. Nítorí pé láàrin ọdún péréte òun ni gbogbo ilẹ̀ Iran ó di ti mùsùlùmí. Hazrat Muslim Maud wípé èéṣe tí ìyípadà ńlá yìí ṣe wáyé láàrin àwọn mùsùlùmí. Òun náà ni wípé nítorí pé alukurani ti ṣe ìyípadà ńlá nínú ìgbésí ayé wọn àti ẹ̀wà wọn àti ìwà wọn, tí Ọlọ́run bá tí èyí sì gbé wọn dé ipò tí ó ga jùlọ nínú ìwà ọmọlúàbí. Nítorí náà ní orí pé ènìyàn tẹ̀lé ẹ̀kọ́ alukuran, òun ni èèyàn ṣe ń rí ìyípadà ńlá. Ní eléyìí á tẹ̀síwájú inshallah ta'ala ní ọjọ́ iwájú. الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. ما كان محمد